bàbá mi àgbà Olamimo. Adamola yàtọ̀. Àti ẹni wọn àti ọlá wọn Ọlọ́run má jẹ́ kí ó bàjẹ́ láíláí. Amina. Ọlá Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ibi tí gbogbo ayé bá ń gbé kíkí sí, tí wọ́n bá ti sọ wípé ò fẹ́ gbé síbẹ̀, ó fẹ́ dẹni àbùkù nìyẹn. Wa inna madiya nasi akun wa batilun. Ọ̀dọ̀ bàbá wa Alimutaru náà ní nkọ́kọ́ lọ. Ọjọ́ alákọ̀ọ́kọ́ tí nkọ́kọ́ sọ̀rọ̀ wájú wọn lọ́dọ̀ bàbá Sheikh Saman lábẹ́kúta. Ìjọ náà ni wọ́n pe àwọn àti bàbá mi Ọlọ́run papọ̀. Wa inna madiya nasi akun wa batilun. Ṣẹ́rí tí ayé bá ń yẹn lòmíì, wọ́n kàn ń yìn pẹ̀lú ìyẹn tán ni. Àmọ́ kíkí tí gbogbo ayé bá ń kí bàbá wa Alimutaru kì í ṣe kíkí ẹ̀tàn ni wọ́n ń kí wọn, kíkí iṣẹ́ tí wọ́n ń ṣe láyé ń ṣe nítorí ẹ̀ kí wọn. Wa inna madiya nasi akun wa batilun. Nígbà tá à ń bọ̀ látàbẹ́kúta oríṣiríṣi nǹkan ni a bá pàdé torí Abẹ́òkúta làwa ti wá. Wa madiuka hakun. Kódà mọ́tò kan tún jẹ́ náà mọ́tò wa lẹ́yìn. Laysa fi kisabu. Bàbá wa Alimutaru inna madi anasi akun wa batilun. Wa inna madiya nasi akun wa batilun. Àmọ́ bàbá wa Alimutaru wa madi uka. Wa madiuka hakun. Laysa fi ikisabu. Wa madiuka hakun. Laysa fi kisabu. Kíkí bàbá wa Alimutaru kì í ṣe kíkí tí rọ́kọ̀ kan tún wà ń bẹ̀ mọ́. Wa madiuka hakun. Mo kí bàbá wa Amirul Jeish. Mo wá kí bàbá mi àgbà Ọlọ́run ṣẹ̀yẹ. Àwọn tí wọ́n jẹ́ bàbá fún Alábẹ́òkúta nìyẹn. Wa madiuka hakun. Gbogbo àwọn àgbàlagbà ni mo kí Ọlọ́run kó jẹ́ kí a rí. Laysa fi kisabu. Bàbá wa Láwùsá ni èmi torí wọn débí. Àwọn náà ni wọ́n gbé mi dáyè yìí. Wa madiuka. Àwa Abulfati Al-Iskandariyu. Òun ni ó sọ ọ̀rọ̀ kan kò ní pẹ́ mọ́ Abẹ́òkúta láti wà ẹ̀jọ̀ nítorí Ọlọ́run. Nígbà tí àfa náà wá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ wàkọ́lá Abulfati Al-Iskandariyu. Sayyinul ilma bil amali. Àfa Abulfati ó ní sayyinul ilma bil amali. Ẹ wo gbogbo àwọn bàbá tí wọ́n jókòó yìí kò sáàfọ̀ ọlọ́tí nu wọn, kò sáàfọ̀ onígbónú àwọn tí wọ́n jókòó yìí. Sayyinul ilma bil amali. Ìhun tí ò jẹ́ kó pọ̀ lọ́pọ̀ àfa níyì mọ́ kálukú kọ̀ ń gbé mímọ̀ sórí ni ayé ò lo mímọ̀ mọ́. Nínú Ramadan tá wà yìí ẹ tún máa gbọ́ tí gbó tún máa rùn lára àfa mi. Nínú Ramadan tá wà yìí tẹ́ ẹ bá tún sálámọ̀ sáfà mi ẹ tún gbọ́ tẹnu rẹ̀ ẹ tún máa rántí. Sayyinul ilma bil amali. Gbogbo àfa tí ò bá ti lo mímọ̀ kò ní kúlẹ̀ síbi ire. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ. Wa shukuru li kudiratan bil afwi. Gbogbo àfa tí kì í bá ń dúpẹ́ fọ́lọ́run òun náà ní látúbọ̀tán dáadáa. Ìṣkúrù li kudirata. Bàbá wa Alimutaru rè ọpẹ́ ni wọ́n fi lẹ̀. Ilé bàbá wa Elewuetu. Bàbá wa Elewuetu àtàná ọlọ́mọṣàbá kẹ́ wọn. Àmín. Bàbá wa Alifa Elewuetu tòní náà ọpẹ́ ni wọ́n fi lẹ́nu ayé wọn láyé wọn ṣe balance báyìí. Gbogbo àfa tí kì í bá ń dúpẹ́ kò ní gúnlẹ̀ síbi re. Ihun tí ó dẹ̀ jẹ́ kọ́pọ̀lọpọ̀ àfa mọ̀pẹ́ dú òun ni wípé àwọn tí wọ́n jù lọ nìkan ló máa ń wò. Téèyàn bá ti ń wo àwọn tí wọ́n jù lọ ò ní mọ̀pẹ́ dú. Bàbá wa Alimutaru lẹ́lòmíì ń wò ó mọ̀gá tí wọ́n ti ń bá ṣẹ́bọ̀ ni. Ìwọ náà fẹ́ gun fẹ́ǹsà, ìwọ tó ṣẹ̀ wọ JS1 àlékéwú, ìwọ tó ṣẹ̀ wọ premises, ìwọ náà fẹ́ lo Highlander àwọn ní 18 million. Èèyàn máa ń ṣiṣẹ́ kó tó jèrè ni. Bàbá wa Elewuetu ẹ̀ ń lò gbà lọ́wọ́lọ́wọ́, ẹ̀ ń lò gbà lọ́wọ́lọ́wọ́. Èèyàn ò gbọ́dọ̀ wá sẹ́kọ̀ọ́ kó má rówó epo. Mọ́tò tún jẹ iná mọ́tò wa lẹ́yìn. Bàbá ṣẹ̀yẹ́dẹ̀ wá ń bí, àwọn bàbá náà rè, bàbá wa Alimutaru náà wá ń bí. Kéèyàn wá látàbẹ́òkúta òrìṣì, bàbá wa Al-Basheer ẹ̀ ń lò gbà lọ́wọ́lọ́wọ́. Ẹ̀ ń lò gbà lọ́wọ́lọ́wọ́. Ìgbà ò ní padà
lóyìn ẹ̀ ń lò gbà lọ́wọ́lọ́wọ́ bàbá wa ti fàdà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ń lò gbà lọ́wọ́lọ́wọ́ ìgbà ò ní padà wá lóyìn ẹ̀ ń lò gbà lọ́wọ́lọ́wọ́. Àdìdì ìṣà dàlí Arabi àdìdì ìṣà dàlí Arabi àlìyádábì àlìmúdàbí àsìlágàtì bísàjìràtì wàlíhùdùwà àríjànàbí àbúàbù rìjìlì làmúyàkùn dáadáa líjà lìyúkìràbí ẹ̀ ń lò gbà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ń lò gbà lọ́wọ́lọ́wọ́ ìgbà ò ní padà wá lóyìn ẹ̀ ń lò gbà lọ́wọ́lọ́wọ́. Ọba tó ní ìgbà àtọrọ ni ọba tó ní ìgbà àtọrọ ni Ọlọ́run dákun má gbàgbà lọ́wọ́ yìí ọba tó ní ìgbà àtọrọ ni. wàlà hàwùlà wàlà kùwàtà. Akí àfa wa Olamimo Ọlọ́run níjọ́ bàjẹ́. Àmín. Gbogbo ibi tí àfa wa Al-Khalifa Muhammad Al-Basheer Elewuetu akọ́rẹ́dé ibi tí wọ́n bá wà ká máa bọ̀. Allah. A fẹ́ gba ikọ̀ náà bàbá wa gba oníwàásí. Hayyakumullah.